kò ní dáa fún fẹ́ tó o ní sí baba Lágége lójú tó o ní lẹ́yìn kò ní dáa fún wa àtìfẹ́ rẹ Ọlọ́run bẹ pẹ̀lú baba Lágége lójú ọwọ́ adẹ́yìn ọwọ́ ń wí nǹkan mi kájí dáa fún wa yìí ọtún á pàdé ọ̀tá òun dì mọ́ àwọn rẹ̀ ní sí ọ̀n lọ bí àwọn ọ̀tá wa òun jòkó ọ̀tá ń sọ̀rọ̀ wọn náà ń fẹ́yìn ó sì lóun fẹ́ràn baba Lágége wèrè ní ọjà rẹ̀ you dey craze baba Lágége òun lè bí bẹ́ẹ̀ ní gbogbo àwọn àfà tí wàhálà bá wá délé ọ̀rọ̀ baba Lágége òtí wa ń pọ̀ lábàá aláwájú yìí yóò wá sá sẹ́yìn aláwọn jákùmọ̀ ni wọ́n lè wọ bẹ́ẹ̀ ni kàṣírà dúró yà wà àkàrà ó sòfò láyé àtàlùkìyàmà àpadà sí ibú ni kọ́ máa bẹ pẹ̀lú baba Lágége kọ́ máa wá ṣàbòsí wọn àpadà sí ibú ni púpọ̀ baba wa mudirul markaz gbogbo ògbà kọ́lọ́run bá wa sí fún bàbá mi ọlá àwọn ẹni Ọlọ́run ọlá Muhammadu Rasulullah bvn ni àwọn àfáànù BVN ni àwọn àbá ẹni tí ó bá ti fẹ́ mudiru kò ní BVN BVN ni gbogbo àwọn àfá pátá bẹ́ẹ̀ ni àfá yòówù tí ó bá ti fẹ́ bàbá Lágége kò gba BVN nù BVN níṣẹ́ òun ni kó wá sí nílò tá a fi rí nǹkan sí láyé níṣẹ́ ọ̀rọ̀ àbọ̀ lọ mọ́kà níṣẹ́ àbíkó ní BVN ó bá ti wá fẹ́ bàbá Lágége ò ní BVN ó bá yìí ti ní BVN Nàìjíríà tá a wà yìí òun gbé kọ̀rọ̀ ayé nu ògbé ta ayé ọgbọ́ kọ́ra bọ́ọ̀ bá ti ní BVN ò NAFDAC torí ìyẹn náà máa ní NAFDAC ẹ lọ rẹ́gísítà BVN rẹ́gísítà BVN ni ẹ fi ráyé gbé bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ bàbá Lágége ẹ̀yin náà rí pọ̀rọ̀ yẹn máa lójútù bàbá àtọ̀hún tó lóun ọ̀fẹ́ rí pọ́ parí máyí la nísìnyí tẹ́nìkan rí mánì ẹ̀ ń bẹ láyé àmẹ́nìkan ọ̀gbọ́n ẹ̀ mọ́ ọ sọ̀rọ̀ ẹnìkan ọ̀gbọ́ ọgbọ ọfà ayọdún lẹ́nu ẹ ma ọfà àdìsí ọlọ ọlọ́run ó tún tutukutu orí wọn ní BVN baba Lágége òun ní BVN ní gbogbo àwọn àfà wàhúwà kalẹ̀ àáfíà lil badan baba Lágége gan àlàáfíà ní fara o ti bá ọ̀rọ̀ wọn lásán gbogbo ọ̀rọ̀ wọn lásán ìfìmọ̀ fún ọ ní àlàáfíà wà má ní tàmá bí i sa'ida wà má ń tàràkà ó ṣàkà ọgbọ ẹni tí ọba súnmọ́ baba Lágége ó sórí ire nù ẹni bá lóun fi baba Lágége ilẹ̀ pé àní bá a ṣe eré ibú nù ni kọlọ mọsà wọlá nàbí kọ bá wa sàlékún dáadáa fún baba wa alibarika ọlá àwọn ẹni Ọlọ́run lèyí lábì kan tá a máa ṣe fún baba Ramadan ní bọ yìí gbogbo àwọn baba Lágége náà oríire tá à ń ṣe lára baba Ọlọ́run má jẹ nínú dédé mú wa lọ́wọ́ má wàá jẹ àfijọ́ kan wo eré ibú àpadà sí ibú ni kọ́ máa bẹ pẹ̀lú baba Lágége kọ́ máa wá ṣàbòsí wọn àpadà sí ibú ni púpọ̀ èmi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni wípé báyé tí ń wò mí pọ́n baba Lágége yìí ó ti bá wọn màzọ́ irú mi táwọn èèyàn ń wò yìí wọ́n rí ọmọ baba Lágége lára mi traces lásán ni wọ́n rí ọmọ baba Lágége gẹ́gẹ́ ń bẹ nínú lára àtàyè ṣe ọmọ baba Lágége gẹ́gẹ́ ń bẹ ní kìtì ni wọ́n máa gbénú kìtì táwọn gbé ta ẹbí ìfẹ́ baba Lágége kìtì ni wọ́n máa gbénú kìtì táwọn máa gbé ta òun lè fẹ́ bí jẹ́fẹ̀ kò ní dáa fún fẹ́ tó o ní sí baba Lágége lójú tó o ní lẹ́yìn kò ní dáa fún wa àtìfẹ́ rẹ ọmọ nífẹ̀ẹ́ baba Lágége lójú wa nífẹ̀ẹ́ wọn lẹ́yìn wèrè ni ọya wèrè láti inú oyún rẹ wá baba Lágége Ọlọ́run bẹ pẹ̀lú wọn Ọlọ́run bẹ pẹ̀lú baba Lágége lójú ọwọ́ adẹ́yìn ọwọ́ ń wí nǹkan mi kájí dáfọ̀ wáyé ọtún á pàdé ọ̀tá òun dì máa wọn rẹ̀ ní sí ọ̀n lọ bí àwọn ọ̀tá wa òun jòkó ọ̀tá ń sọ̀rọ̀ wọn náà ń fẹ́yìn ó sì lóun fẹ́ràn baba Lágége wèrè ní ọjà rẹ̀ you dey craze baba ayagunla kìtì ni wọ́n máa gbénú kìtì táwọn máa gbé ta ni nìfẹ́ bí jẹ́fẹ́ òun nìfẹ́ bí jẹ́fẹ́ Mashallah láyé ṣe ìfẹ́ tu ẹ̀ àwọn abẹ́ kan bẹ ìfẹ́ tu ẹ̀ ìfẹ́ lásán nìyún ìfẹ́ kó dé ní méjì àkọ́mọ́ ní àwa lọ́mọ baba Lágége àwa lọ́mọ àwọn kan bẹ tọ́já sí pé ìfẹ́ wọn sí baba Lágége ìfẹ́ tó lálàáfíà tọ́pọ̀ ni wàláì tẹ́ kankan òṣìṣẹ́ tẹ́ bá ṣàdúrà fún wọn kò ní dùn mọ́ wọn ẹ ṣàdúrà fún baba Lágége ẹ ṣàdúrà fún baba Lágége wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ wàláì tàláì àwọn kan bẹ àwọn kan baba Lágége tajà baba Lágége tajà ọjà ló ń rí òkùnú ni ọ́ baba Lágége jẹun nìkan ni wọ́n wá ń rí wọn ò rí tinú wá rí ní tí ń bẹ nú Mashallah ọgbọ́ àgbọ́yé bàbá bá àti ẹ̀ náà bá ṣe jẹun ní fi jẹun náà ẹbọ wà lẹ́bọ̀ lé àfáà rẹ̀ ẹbẹ̀ gbé fọ́tò àfáà rẹ̀ sórí báyọ̀ láìkẹ́ ẹnìkan bẹ jí bá jowú mi oye tọ́lọ̀ máa mú tọ́lọ̀ rẹ̀ mú mi jọ́kẹ́ kóhun ní báyà fọ́tò fọ́tò mi àti fọ́tò yìí tó wà ní dp báyìí ní mo ń wù lérí mi wọ́n wá ti rí báyà fọ́tò dì sí mo ti rí báyà fọ́tò ọlọ́wọ́ jẹ́ òṣèṣe sẹ́rí ìfẹ́ méjì nìfẹ́
àwọn afẹ́ kan bẹ tó pertaining to ẹ̀mí. ìfẹ́ tó so mẹ́mí. tó so mẹ́mí àwọn afẹ́ kan bẹ tó so mára. ìfẹ́ kan bẹ tó so mẹ́mí ìfẹ́ kan bẹ tó so mára. àwọn afẹ́ tó so mẹ́mí làgbà kò fẹ́ òun ni fẹ́ kú. òun ni fẹ́ lè la. òun ni fẹ́ lè la. ayakumullah. ó di majinunu. Mashallah. ọgbọ́n. àgbọ̀yé bàbá. bẹ́ẹ̀ni anafi obil mudir majinun. Mashallah. obil mudir kìí ṣe wèrè tọ̀hún o. ìyín ló wà. lẹ́mi àtàyè sí. ọwọ́ lọ lọ́pọ̀ ma gbogbo la aka yàtìrì àwárí nǹkan kan rò má ju bàbá wọn lọ. Abidullah. ẹnu díẹ̀ lọ wárí ìwé tí ń bẹ ẹnu pọ̀. Mashallah. àwọn abẹ́ kan wá ń bẹ ìbéèrè ahánì kan tọ́ra fi lè dáàd. ala harfin. ọgbọ́ ẹni àṣọ bá ti hàn ká irun ní tìmọ̀ ànàbì yìí wọ́n bá ń rí orí wọ́n bá yẹ gbogbo ẹ̀ máa ń dá gbogbo ẹ̀ ń ṣe wọ́n ní àṣọ bá ti hàn fitinà tu tí wàhálà bá wá délé ọ̀rọ̀ bàbá lágége òtí wa ń kọ̀ lábàá aláwájú yìí yọ wá sá sẹ́yìn aláwọn jákùmọ̀ ni wọ́n lè wọ bẹ́ẹ̀ ni kàṣírà dúró yà wà àkàrà ó ṣòfò láyé àtàlùkìyàmà. ọjọ́ wẹ́ni káàsì gan láti kìyàmà àgbàsàtiwa lọ́wọ́ rẹ̀. ó ṣòfò. àgbàsàtiwa lọ́wọ́ rẹ̀. bàbá ṣé Adam máa fi ẹ̀mí lẹ̀ nábì mọ̀rìkàsí òwúdí gàwí wọ́n fẹ̀mí lẹ̀ fáwọn ọmọ ọlọ́mọ pé káwọn ó kú lédi káwọn àwọn ọmọ ọlọ́mọ ó lè yè àwọn fẹ̀mí kalẹ̀ àwọn wá lọ tán àwọn wá fẹ́ kú lédi kọ́mọ tí wọ́n lè yè. Allah. kíkú wọ́n náà fẹ̀mí sẹ̀sẹ̀ mi ẹjẹ́ àfẹ̀mí sẹ̀sẹ̀ mi. anafsu bi nafsi. anafsu bi nafsi bi tá a ti lónù. Mashallah. fẹ̀mí sẹ̀sẹ̀ mi fún bàbá ṣe ká Adam. àwọn kú fún ọ. àbá bí Adam kú fún wa ni. Mashallah. ebi torí wàhálà gbogbo ọmọ ọlọ́mọ kún lè yè òun ni gbogbo wàhálà stress àìsinmi lọ́sàn àìsinmi lóru lérí kọ́ ọmọ ọlọ́mọ ó lè yè. wọ́n tún wá kọ tíra lọ́bẹ̀ kó lè jàǹfààní fún gbogbo àlùmọ̀ yìí wọ́n wá ṣe gbogbo ẹ̀ tán kọ́sìm. ní bàbá wọra wọn níjọ́ kan wípé wọ́n á wọra wọn ní 30 ọdún 40 ọdún gbà wọ́n á wọra wọn pé èmi náà mo wá rí báyìí tí mo hans bí Adamu hans gan wọ́n hans bàbá mo tún ṣe wọ́n ṣe hans yẹ àwọn mọ̀lánà ṣe Adamu tún hans ju àbálágé tòní lọ. nígbà tí bàbá bẹ́ẹ̀ni wọ́n á ń síbẹ̀ wọ́n á torí ọmọ ọlọ́mọ bàbá ní ẹwọ́ bí mo ṣe kù torí kí ẹ̀yin ó lè bá wúlò kiri pa àwọn bàbá tó bí ẹ̀yin ọmọ parẹ́ ẹwọ́ bí mo ṣe kù wọ́n fi náfṣù wọn ṣe fìdáwù ni wọ́n ló bí òfòdí kàrú yìí ń gbà wọ́n ṣe òfòdí kàrú yìí lánàá nítorí tiwa tọ́wá di lónìí kọ́ ẹ ká fi ẹ̀mí san ẹ̀mí káwọn fẹ̀mí wálẹ̀ pé gbogbo tí ọba sọmọ wọn kọ́sàwá náà kájọ tán síbẹ̀ wọ́n á dé wá di wípé nǹkan lábàá yìí àṣọ bá tí wọ́n fitinà tó fitinà wá dé lérí ọ̀rọ̀ babalágége àbọ̀rọ̀ mímà táwọn kan wá dìde tí wọ́n máa fa bàbá wa wọ́n máa fa wọn lọ nǹkan lábàá aláwájú ìhì ọwọ́ adákẹ́ ìwọ́dọ̀ ibà wọn sọ̀rọ̀ mídíà tẹ́lẹ̀ ọwọ́ àti prógámù láàrin gbà wọn kàṣírà dúnìyà àbọ̀ ó dé wá sí kọ̀ sọ̀rọ̀ wọn ló ń bá tiẹ̀ lọ kéwu ṣé Adamu sì ń bẹ lára rẹ̀ kàṣírà dúnìyà wal akhirah ó ṣòfò ayé ó ṣòfò ọ̀hún ó al-khusrānu al-mubīn àwọn adúgbò ẹgbẹ́ ọlọ́run fà wá sí àwọn kan wà ń bẹ tó jẹ́ pé olólùfẹ́ àbáláyégi náà ni wọ́n ọgbọ́ ọwọ́ wà nù problem ọmọ kí mi wo kí ni mídíà yìí àná ni tó ń gbọ́ gbogbo nǹkan yìí ó ti ọlọ́run yọ̀ǹda fún yín kẹ́ ẹ rí sọ fún mi àmọ́ ọlọ́run yọ̀ǹda kí n rí wò lérí fóònù ẹ̀ nìkan lánàá wọ́n á fara balẹ̀ wò ọwọ́ wà nù problem oníbọ̀wọ̀n ti wà nù problem yìí òun wá ọwọ́ kú makaraj ọ̀nà àbáyọ lérí ìṣòro yìí tá a sì gbogbo wá sí mà wípé bàbá Mudiru ọ̀sọ́ fẹ́ nìkan rí wípé gbèjà mi rí bàbá yẹn ọ̀sọ́ rí fẹ́ dá kan rí gbogbo apáta tá ń dìde fún ọlọ́run ló pè wá àtìfẹ́ tá a ní sàfà wa ọba tó tá a sì retí nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá kan àfọ̀dọ̀ ọlọ́run nìkan ọwọ́ wa nù sòro bóun ni ó ti yọra ẹ̀ kó nù sòro àbí kó ṣe tó kọ́mọ̀ bá ṣe tó ọwọ́ a ṣe tó ọgbọ́n ńgbà wọn ṣe tó làwọn kan bá tún bu wípé ọgbàbọ̀dé ìwọ tó ọlọ́gbàbọ̀dé yìí kí ni ìwọ ti sáàfù babalágége rí ìwọ là ń pè ní abániwọ́ràn bá àrídá ẹ gbọ́ bí nǹkan àwọn bá sì já sẹ́wọ̀n fún tọ́já sí tí ọ̀dà fún ọ̀nà ní pé wàhálà wọn pọ̀ a sọ fún wa kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfẹ́ òun náà ti pọ̀ jù táwọn nìkan wọn gbọ́n gáàsì ni táwọn nìkan lọ́mọ pé babalágége ni nígbà tí ọ̀wá rẹ̀ nìkan owó ọ̀tún kọ̀rẹ́ nìkan owó sì kọ̀rẹ́ nìkan owó wájú kọ̀rẹ́ nìkan owó ẹ̀yìn kọ̀rẹ́ nìkan ọwọ́ rí pé n tó kù ní kó wọn ṣe tó ọgbọ́ kó fi sẹ́ǹsì sí ọwọ́ fi sẹ́ǹsì sí èyí wọn wá túmọ̀ wípé kọjọ mọ babalágége mọ́ àbọ̀ wá túmọ̀ pé òṣèré babalágége mọ́ àbí kò nífẹ̀ẹ́ wọn mọ́ kò lè kó nínú fẹ́ bàbá wọn tí èkú bó ṣe wà ní àṣà àdà gbogbo àwọn tí wọ́n wá ń bu tí wọ́n ń sọ gbogbo ẹ̀ eléyìí ń sọ̀rọ̀ lọ́tún eléyìí ń sọ̀rọ̀ sósì ó kìíní gan ni ọ̀dàlẹ̀ ó ṣe gbá ni ọ̀sàwò ni ilẹ̀ wo lọ́dà ilẹ̀ wo ni wọ́n kó kalẹ̀ tó ní ó lè dànù
kí ni ìwọ ṣe fún kí lọ sáàfù rẹ̀ níjọ́ tí ń ṣiṣẹ́ bàbá lágége. Níjọ́ tí wọ́n máa kárájú sọ wà ń bẹ̀ fún. Níjọ́ tí wọ́n máa kárájú ìjọ dúró fún sọ wà ń bẹ̀ tó wọ́n dókè mo stand. Lèmi fi sọ pé kẹ́nìkan máa wí pé òun ń ṣiṣẹ́ fún bàbá lágége rárá gbogbo ayé kò sẹ́ni tí ń ṣiṣẹ́ fún bàbá lágége. À ń ṣiṣẹ́ fún òdodo à sì ń ṣiṣẹ́ fún ìfẹ́ àyè tá a ti kéwú à sì ń ṣiṣẹ́ fún mímọ̀ à sì ń ṣiṣẹ́ fún Sheikh Adam. Kọ́dí Allahu ta'ala hàn Ọlọ́run ló sì lẹ̀san rẹ̀ lọ́dọ̀ àṣàádà náà ọlọ́mọ sábà wà pẹ̀lú ẹ̀ kọ́ bá wa kún un sí ó gbé òun náà lékè ọ̀tá kọ́sànú àwa náà ara mùnáfíkì tá à ń wí nù ọ̀gbọ́ náà làwọn tí ń wí pé ọ̀dàlẹ̀ ara mùnáfíkì nù ni. Àmọ́ irúfẹ́ tí àṣàádà ní òun. irúfẹ́ òun ni àwọn afẹ́ tó sún mẹ́mìí yà yìí ọwọ́ pọ̀ bẹ́ẹ̀. Mashallah. Ọlọ́mọsá wọlá nàbí kọ́ bá wa kún bàbá lágége jù báyìí lọ kọ́ bá wa ṣàánú wọn jù báyìí lọ alibarika àwọn tí ń ràn wá kó tó jẹ́ ọ̀ràn wá sí lálá hawla wàlá quwwata tájì lè láfi wọn lè iláàbí kan ká ṣe fún bàbá bisimilahi rahman rahim iláàbí Quraysh wàlí abdurrabba adal bayt alladhi ata abahu ramadana ló dé tán yìí àbótó bẹ̀rẹ̀ ẹsẹ̀ àlàáfíà tí bàbá ó fi ṣe lọ́gbọ̀n ọjọ́ náà ọlọ́mọsá tó bá wa bùkún sí Ọlọ́run ó tó bá wa bùkún sí Ọlọ́run àlàáfíà tinú làákàyè ní ti gbójú ní tọwọ́ ní tẹsẹ̀ ní tinú ọpọlọ tinú egun tinú ẹran tinú gbogbo ẹ̀ ọlọ́mọsá bá wa ṣe fún bàbá lágége alibarika ọlá àwọn ẹni Ọlọ́run ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu alayhi wa sallam èèyàn dúró báyìí.